Yes, so that's my sister. Hey, hey, Yes, so that's my sister. Hey, hey.
olórin ló ní sọ fún Túndé pé ó ní mi ò bá sọ̀rọ̀ wá mi ò bá sọ̀rọ̀ wá bóyá ọmọ fẹjọ́ mi sùn ká ọmọ fẹjọ́ mi sùn ké ọmọ fẹjọ́ mi fẹ̀yìn tí o fẹ́ràn mi ò bá sọ̀rọ̀ wá mi ò bá sọ̀rọ̀ bóyá olórin ló ní pé àní kéèyàn bá yọ̀ rẹ̀ kàn burú pa máa yọ̀ ọ́ lọ. Bàbá Túndé. Babatunde ọkọ lórí lẹ ọkọ ọmọdé yẹmí lẹ mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́jọ́ ìjọ sí ìṣẹ̀lẹ̀ ẹni wọn fẹ́. ẹjọ́ máa mú sí fídíò fún ẹjọ́. But now you President